ọwọ́ tẹ ìyáálé ilé yìí ẹran ẹlẹ́ran ló ń jí láàrin ìlú. wọ́n ti mú ìyáálé ilé kan tó ti bímọ méjì ṣùgbọ́n tí kò sí nílé ọkọ tó lọ jí ẹran ewúrẹ́ gbé láàrin ìlú gboko nípínlẹ̀ benue. aláròye gbọ́ pé ọjọ́ àìkú sunday ọjọ́ 3 oṣù kejìlá ọdún 2023 yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè gboko nípínlẹ̀ benue. àwọn ọ̀dọ́ ìlú náà ni wọ́n fọwọ́ líle mú un lákòókò tó jí ẹran ẹlẹ́ran gbé. wọ́n tiẹ̀ tún fẹ̀sùn kàn án pé ó pẹ́ tó ti máa ń ṣiṣẹ́ láabi ọ̀hún kọ́wọ́ tó tẹ̀ láìpẹ́ yìí àti pé bó ṣe jí ewúrẹ́ ládùúgbò bẹ́ẹ̀ ló ń jí ẹran òbúkọ gbé. ṣá o àwọn kọ̀ọ̀kan tí wọ́n gbọ́ nípa ìwà pálapàla tí ìyáálé ilé náà hù ti ń bá a káàánú tí wọ́n sì ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tí kò sí nílé ọkọ mọ́ àti pé bí ìlú ṣe le koko bí ojú ẹja lásìkò yìí ló ṣokùnfà bí obìnrin náà ṣe lọ ṣìwàhù láwùjọ. àwọn kọ̀ọ̀kan tiẹ̀ ń gbé ipò yẹnu pé àwọn máa ràn án lọ́wọ́ bó bá bọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.